Africa Content TV. Gbogbo ẹ̀yin ṣoore-ṣoore, ẹjẹ́ ṣoore ṣe ká ní sùúrù. Oore ṣíṣe dá, ọlọ́wọ́ bá fẹ́ràn ká máa ṣoore. Ṣùgbọ́n ilé ayé gbẹgẹ́, ṣómi fún ìyàn mu, ṣóúnjẹ fún ìyàn jẹ. Kéwẹ́ ní ọ̀tún ilé ayé gbẹgẹ́. Prophetess Naomi, òun àti èèyàn wa. Èèyàn gidi Hamzat àwọn méjèèjì ìfẹ́ ìyọ̀nà ní kéwádìí ọ̀tún ayé ti mọ́ wọn lọ́wọ́. Ọlọ́wọ́ máa ń làwọn nínú rògbòdìyàn yìí. Oore ṣíṣe kì í gbé. Oore má pọ̀ alẹ́ mi. Mo ti kọ́ tipẹ́tipẹ́ wípé rọra ṣe. Gbogbo ẹni bá máa ṣoore. Orí òwò níbi ibi mọ́ wá lọ́wọ́. Naomi wà á gbà túlẹ̀ lọ́lá lọ́wọ́ wa. Hamzat wà á gbà túlẹ̀ lọ́lá lọ́wọ́ wa. Oore ṣíṣe o nípa yìí. Àtẹ̀bí gbogbo oore ṣíṣe o nípa mi. Rọra ṣe é. Anybody come out and show me. Anybody come out and show me. Lóògùn gbẹ́kúndé kò sábàlá tá a ní ìlú tọ́wọ́ ẹlẹ́dùn máa lè ló fi wá lọ bó ṣe fi wá eléyìí abẹ̀rẹ̀ ọlọ́run wọn bá jẹ́ adájọ́ pípẹ́ kájà gbà àdàrúgbó ojoojúmọ́ lè ní bẹ̀rẹ̀ torí ìyá tó bí mi lọ́mọ ó ti kọjá ọgọ́rùn-ún ìyẹn wá jẹ́ kí n tẹ́wọ́ àdúrà ń sábà ara wọ́n kí máa rawọ́ sọ ọlọ́run ọba ìyá mi sì ń ṣe mí àlèmọ́ tó ṣàfihàn oògùn akọ oògùn òótọ́ ó pẹ́ fún mi èmi láṣọ ọ̀pọ̀ra ẹ kò ní yá lójú ẹ àbí o ẹ̀yin náà fẹ́ ká ṣọ ọ̀pọ̀ra fáwọn òbí ẹ ní yá lójú wọn. Èèyàn tí ó lóbi ní inú wa, àbá ìdúpẹ́, ẹ̀ńbẹ́ láyé, ẹ̀ńbẹ́ láyé, ẹ̀rí tó dákì ìtọ́jú ayé. Ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ máa bá sí next paragraph. Láti tẹríba fọ́lọ́hun ọba ní o, àtẹríba fọ́lọ́hun. Wọ́n fi etí inú òní kú kó tọ́kú
wàhálà ẹ̀ ò ní jẹ́ sásán o ti ṣiṣẹ́ ìwọ tó ṣe wàhálà yìí máa jẹ́ títí lọ́jọ́ ogbó kí wá ní ọ̀rọ̀ tí mi ká ríra wọ pẹ́. ọdún ló dé là ń ṣe o ọdún Kérésìmesì àyájọ́ ti Jésù Kristi tílẹ̀ bá ti wọ́n ti di Boxing Day obìnrin kẹ́ ẹ̀ máa jà torí kó sọ pé Boxing Day kìí ṣe pé ká lò ó lọ ẹ jọ̀wọ́ ẹ̀ máa jà ayé bẹ̀rẹ̀ ara mi o èèyàn tí ó jà ó kàn fi ìdí balẹ̀ lákọ́ ó dákẹ́ arábìnrin ká má sọ pé wá jà wọn ò máa lẹ́sẹ̀ òun nìkan ni ó kàn fakọ jókòó ọ̀rẹ́ mi náà ń sọ̀rọ̀ tó bá di ní Boxing Day fọwọ́ wá mú arábìnrin o bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ́ bọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ mi ni kó o fẹ́ kọ́ tó bá yẹ kó ti gbé kú ẹ̀ sára ẹjọ́ ẹlẹ́jọ́ ọlọ́run wọ́n ò ní fi kọ́ ẹ̀ lọ́rùn wọ́n ò ní fi tẹ̀mí lọ́rùn ẹni tó máa kú tèmi bọ́ọ̀là mi ò ní tì í lásán pèlè kí n gba lẹ́sẹ̀ débi bá a fẹ́ jà tó bá bá sínú tó bá ní o tó máa kú lórí títì lókùn sí kúrúlé ẹ jọ̀wọ́ ẹ má jà ilé ayé bẹ̀rẹ̀ èmi àdúpẹ́ èmi àyàn o ká lè rọ pẹ́jà ní 1st of January. Káàlè pẹ́jà nínú January etí inú ilé wọn lẹ́kọ̀ọ́ lolú ọmọ sùúrù lérè ní èrò pọ̀ wọ́n yapa ilé gogoro kábíyèsí àwòrán ìjànà ọ̀pàpà àdèrè ìjọba sùúrù lérè ní ọmọ sùúrù lérè wọ́n yapa náà adúpẹ́ fún ọlọ́run ọba ọláwálé ṣìnàró dáàgàmà máa gbọ́dọ̀ ṣe wí ọkọ̀ àtọ́kẹ́ bí tura àzúwà àjọ ní bíbá àti àwọn ọmọbọ́lájí tó yẹ mi o ọmọ wíwú tẹ́ wọ́n ti lé wíwú tẹ́ wọ́n tẹ́ wíwú tẹ́. Sátì ọmọ Chicago òun náà ní Houston, Texas tàbí ọmọ sùúrù lérè ní Abubakar Olúṣọlá ní Sàràkí Àbábúkí Sàràkí sùúrù lérè lórí gbogbo wa.